ẹ wò gbogbo tẹ́ ẹ̀ ṣe yẹn irọ́ lásán ara level gbogbo owó tẹ́ ń gbà lọ́wọ́ àràbù tẹ́ fi ń ba tiwa jẹ́ nílẹ̀ Yorùbá mo sì nínú ẹni tẹ́ di threatening gbogbo a máa sue fún defamation of character mi ò pààyàn mi ò dẹ̀ dùn fàdíyà tó bá sùn mí fún defamation of character a máa jọ pààyè ní kóòtù ni olóṣì lẹ́lẹ́ alẹ́ mọ́ akadipu Ọlọ́run ní bayọ̀ yín jẹ́ mo rí póòsì ẹnìkan ló sẹ́ndì ẹ̀ sí mi ló jẹ́ kí n sọ̀rọ̀ lórí ẹ̀ àràbù òde wá jẹ ọba nílẹ̀ bàbá tẹ́mi wà ẹ fẹ́ ṣòfò ni kí ló kàwá pẹ̀lú gbogbo orí burúkú eléyìí ṣé ẹ fẹ́ mọ tírẹ́tì mi ni ṣé kò wá sí bísúwèé tẹ́lẹ̀ fi fa àwọn èèyàn wọnú ẹ̀sìn yẹn ni kí ló dé tó yá pé dandan by fire by force ẹ gbọ́dọ̀ pè yẹn wọnú ẹ̀sìn àwọn àfáà táwa mọ̀ tó ṣe dáadáa náà ayé wọn ṣe bẹ́yìn ṣe ń ṣe yẹn náà ẹ̀yin náà ṣe gbogbo tẹ́ ń ṣe nítorí tẹ́lọ́run torí bẹ́ẹ̀ ń gbowó látòkè ìní nǹkan tẹ́ ń ṣe ọba yín náà ọba olórí burúkú ó ní pé àwọn kan ń dọ̀bálẹ̀ fún ẹlẹ́bọ àwọn ẹlẹ́bọ yẹn náà ló tún ń lọ sóde wọn ọba ń lọ sóde ẹlẹ́bọ àwọn tó mọ̀ pé ẹlẹ́bọ ni ó dẹ̀ ń lọ sóde wọn ó dẹ̀ ń bá wọn ṣe ṣé wọn náà kì í ṣe ẹlẹ́bọ bẹ́ẹ̀ ẹ fẹ́ ṣòfò ni ṣé bí wà ní ẹtẹ́ literate ni ẹ má ṣe báyẹn mò ń fọ́ fún gbogbo orú nǹkan báyìí tẹ́ bá fẹ́ bá mi fa ẹjọ́ tẹ́ bá fẹ́ ṣe kéèsì lé mi lórí ẹ sọ yí pé bóyá bàbá aládòdó fàdíyà o bàbá aládò pààyàn àwọn ayé máa padà lẹ́yìn mi wọ́n mọ̀ pé nǹkan yẹn kò ń ṣe nǹkan táwọn lè dá sí ẹ wá ní defamation of character aládò should also prepare for a legal case olórí burúkú wo wàá gba lọ́ọ̀yà máa gba lọ́ọ̀yà ṣe wá di ẹ fẹ́ ṣòfò ni ṣé mo ti wá kéré nínú Ìbàdàn tí mo wà ní. ó wá lọ ń tag orúkọ mi mọ́ kínní page about 450k followers ẹ demonetize page yẹn ẹ gbàjẹ́ lẹ́nu tèmi fi ń fẹ́ bí tí mo fi ń bọ́ family láì ṣe pé mo bú yín Ọlọ́run bá tiẹ̀ jẹ́ akadípẹ̀ ẹ fẹ́ sórí ibú ni kí ló kà á pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn we are talking about humanity all I preach is humanities I don't care about any fucking religions my wife is a Christian I'm a Muslim ọmọ mi ò bá ṣetán lọ́la kó sọ pé babaláwo lòún fẹ́ ṣe I don't bloody care ẹ fẹ́ sórí ibú ni ṣé mo wà ní ẹ̀tẹ́ lè threaten ni ọ̀gbẹ́ni mo mọ̀ lọ build ara mi ni má kọlù mi ò wà mí country ẹ fẹ́ ṣòfò ni lẹ́yìn ìgbà tẹ́ gbàjẹ́ lẹ́nu mi ẹ fẹ́ lé mi kó láyé ni ẹ má ṣe bí wọ́n ń sìn náà akadípẹ̀ ó rí jèrè ayé Arab level irọ́ lásán ṣé o sọ pé Jésù yàgbàdo ni clip ẹ̀ wà everywhere online ṣé o sọ pé Jésù yàgbàdo ni I know what I'm saying instead of lọ report page mi ẹ̀ bá ti invite mi sí lockout máa wá èlò lẹ́ẹ̀rẹ́ èlò lákàdípù gan ni Ọlọ́run fẹ́ bá ayọ̀ ẹjẹ́ ni tíbi náà Ọlọ́run bá dé lórí akadípẹ̀ yẹn gan ẹ fẹ́ sórí ibú ni ẹ má ṣe náà dandan pẹ̀lú àwa ọmọ Ìbàdàn la wa ọmọ Yorùbá ni wa Ìbàdàn màjàmájà tó fi kára wájú lẹ́rú àwa gẹ́gẹ́ náà ń pè ní ogun òkówárí Ìbàdàn kì í ṣe ẹgbẹ́ ìbá bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan àyàfi tí mo bá jọ́ máa lè Ìbàdàn ló kù ṣé kó máa against àwọn bàbá tèmi nítorí pé wọ́n ń cash out ni ó fẹ́ ṣòfò níṣẹ́ kí ló ń ṣe I'm a comedian as well as bricklayer and I'm proud of it ẹ má ṣe náà dandan mo mọ òfin mo mọ lọ mo mọ tí mò ń ṣe tí mo bá wá àtàkì yín pẹ́ ní Jésù yàgbàdo the clip is everywhere ṣé ẹ̀ sọ ni ẹ fẹ́ sórí ibú ni ẹ má ṣe náà dandan pẹ̀lú àwọn àjọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ṣẹ́yìn náà ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tí bàbá Ládò sọ ó ní akadipo wọ́n fẹ́ sùn fún defamation okay ìkan tí wọ́n ní ọ ṣe òun náà lọ tún ṣe ẹ̀yin náà ẹ wo gbogbo oríkì tó fakadip ó ní ẹ ṣé wọ́n fẹ́ ṣòfò ní gbogbo tí wọ́n ń ṣe wọn ṣe nítorí tọ́lọ́run ṣùgbọ́n náà ń gbó látòkèrè ṣe gbọ́ báyìí tọ́ba ní kò mú proof jáde ìjọ ní proof lọ́wọ́ Baba Ládò mo rí pé ọjọ́ orí ń dẹ̀ láàmú ọmọ ẹ̀jẹ̀ ọmọdé wà lára ẹ̀ fídíò tó ṣe nísìn ọtútù dáràn bọ̀ rẹ̀ lọ́rùn wọ àwọn oríkì tó fún akadip ǹjẹ́ o lè mú méjì kan wá tí akadip tí wọ́n ti jáde ṣerú fídíò báyìí fún ẹ tí wọ́n ti lálé ẹ̀ tó jẹ́ kó jáde kó bẹ̀ wọ́n alájà ẹ má bínú ẹ̀yin yìí náà lẹ́ ń sọ akadip lẹ́nu tẹ̀ná akadip lẹ́mìí dáríjì ṣe bá rí babaláwo few years ago babaláwo kan jáde kò sí kan tí ò pa akadip tán kò sí gbogbo orúkọ tí ò fún akadip àti bàbá tó bí akadip ìgbẹ̀yìn náà ó padà wá jáde pé ẹ foríjì mi nígbà tọ́rọ̀ di ọ̀rọ̀ ọlọ́pàá ẹ̀yin tẹ́ bá rántí story yẹn ẹ bá mi kọ́mẹ̀ntì o babaláwo yẹn tó sọ pé àwọn akadip eléégún ni wọn kò tí kan tí ò tẹ̀ pé wọn ìgbẹ̀yìn akadip foríjì o àìmọye àwọn èèyàn bẹ́ẹ̀ tí bàbá yìí ti foríjì ìwà Ládò wá jáde humanity ṣe ẹ̀sán pé Jésù ń fàgbàdo ya lóko ṣèbí báìbù ló sọ ọ́ sakadipu ló kọ́ ni nǹkan tó wọ́n bá ní báìbù ni bàbá Ládò ọ̀ kí ń farabalẹ̀ o wọ́n yìí tó gbajúmọ̀ kọ́mẹ́ntì tó ń ṣe jẹ́jẹ́ àwọn èèyàn dẹ̀ máa advice pé máa dá sí gbogbo ọ̀rọ̀ wọ́n máa ń pè yá kan ní ìyá ẹ̀sà board wọ́n máa advice pé máa dá sí gbogbo ọ̀rọ̀ yáà náà wọ́n ti advice ẹ rí mi láìkí gbogbo bó ṣe ń ṣe gbogbo nǹkan tó sọ nítorí tó ti dá wàhálà lẹ̀ sí ọrùn ààrẹ
ọtútù ń bú Akadip náà ni kí ló fẹ́ gbà bẹ́ẹ̀ ọ̀n pariwo humanity tó bá yàn sí wá jáde wàá máa ṣe apology video nígbà tó ń jáde sí àwọn tí ò pé o tó bá délẹ̀ tán Yorùbá ní pé abánidá kan wọn kì í bá ní débẹ̀ o abánidá kan wọn kì í bá ní débẹ̀ o ọlọ́mọ kéèyàn rí ìrànjọ́ o ọlọ́mọ ẹ̀ka rí ọ̀rọ̀ jẹ́ o tó bá délẹ̀ tán àwọn fáǹsì ẹ̀ máa jápa ni o torí ẹni tó ń bá fa yìí kò sẹ́rìí kò sọ̀rọ̀ ni o wọ́n dúró lórí òdodo ni wọ́n pariwo humanity ṣé tí a bá jí lẹ́yìn ìdájí ṣáà máa ráwọn Christian tí wọ́n ń pèpè sí ìpèpòtò wá gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ ẹni tó bá wù á gbà ọ̀ní ṣé wọ́n máa ń fọ́ọ̀sì ẹ̀ṣẹ̀ sí ta ló fọ́ọ̀sì ẹ evidence ẹ̀dà ta ló fọ́ọ̀sì ẹ̀ṣẹ̀ ta ló pè ẹ́ nǹkan tó bá wù ẹ́ kó ṣe Nàìjíríà lájọ wà oníkálukú ní freedom láti pèpè sínú ẹ̀sìn láì kiri àfìdí gbogbo tó jáde nísìnyí ọ̀tútù mákàdìbọ̀ tuntun lálẹ́ wọn ṣe bẹ́ẹ̀ náà dáwọn kọ́mẹ́ǹtì lọ wọ́ndà kọ́mẹ̀ntì kan fídíò tó drop wo báwọn èèyàn bí wọ́n ṣe ń kọ́mẹ̀ntì pé bàbá yìí farabalẹ̀ ọ̀rẹ́ ní fún ẹ ní ìmọ̀ràn ọ̀dẹ̀ níbi ẹ̀tọ́ wọn fún ẹ ní advice má rí rẹ̀ tán má wùwà gbéraga má máa wùwà àìtúnò pé bóyá ìwọ ọlọmọ jù ọ kéré you are too small gbogbo ọjọ́ ní sọ ọ̀ tí ì 40 ọ̀dàgbà yẹn 30 plus yẹn wáyé tó ń ṣe báyìí ibi tó sì ń lọ pọ̀ àwọn nǹkan tó ń ṣe má máa fèsì àwọn nǹkan báyìí níbi tí èjì ẹ wà ọníyàwó ọlọ́mọlé o nísìn ẹni tó tún jẹ́ tó tún kó fún nísìn tó bá wá jáde gbogbo tó tún sọ yìí ó yá ẹ tún gbọ́ o tí wọ́n tún pílẹ̀ wáyé tí wọ́n náà tún sọ báyìí ọtí ṣẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ kó máa tọrọ àforíjì ọ̀tún bú ètò òun ni èèmọ̀ ṣọ̀jú báyìí lọ́wọ́ alágbò ọ nílò àwọn tó máa fún ẹ ní advice ní ìmọ̀ràn béèyàn ṣe ń gbégbé ayé àti béèyàn ṣe ń sọ̀rọ̀ níṣẹ́ bẹ́ẹ̀ lọ wassalamu alaikum warahmatullahi wabarakatuh. ẹ̀yin tí baba Lado ẹ káàárọ̀ lórí ọ̀rọ̀ fídíò Akadip tí mo ṣe lánàá gbogbo ẹ̀yin fáǹsì mi gbogbo ẹ̀yin fáǹsì Akadip pátápátá ẹ má bínú nítorí wípé èmi ẹ̀ ń sọ lọ́hùn ó sì di dandan kéèyàn bínú tẹ́ wá gbọ́ ìdí tó jẹ́ kí n bínú ẹ̀yin náà rí bígbà pé tó bá jẹ́yìn náà ẹ ṣèjú tí mo ṣe lọ àràbù kankan ò sanwó fún Akadip ìyẹn number 1 and gbogbo insultive word tí mo lò fún bàbá yẹn ó ní tó fà á wọ́n ní ọ̀nà àtijẹ ní ọ̀nà ọ̀run mo ṣe fídíò kan fún Akadip ńgbà kan fídíò yẹn kò dẹ́n ṣe pé bóyá mo ṣe in order to against wọn èmi kàn ṣe pé nínú gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn pé ká jẹ́ kó gún mi tí mo ṣe wá ṣe fídíò yẹn tán mo kàn rí ẹnìkan tó mẹ́sẹ̀jì mi on Akadip behalf bẹ́ẹ̀ ni ẹ ṣe mẹ́sẹ̀jì mi tán bó ṣe di pé wọ́n flag page mi nìyẹn page 500k followers owó tí mo lose lórí ẹ̀ kò ń ṣe ọmọ ìkiri owó ìgbà tí ó tún wá di bóyá bí àná mo wá di tẹ́nìkan tún send message fún mi pé wọ́n ti gbé nìkan lọ ilé ẹjọ́ wọ́n bọ̀ wá bá aládùn kíní kankan so Akadip ráwà bí ọmọ táìmù yẹn dẹ̀lélẹ̀ bàbá ti fọjà sára èmi ti wà lákọ́ so in tó trigger mi nìyẹn tí mo fi lo ìbínú owó tí mo lose àti page tí mo lose láti fi sọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mi ò kulẹ̀ ṣe ẹni tó máa ń rí àgbàlagbà fún di èyí Akadip ẹ má bínú ìbínú ló fa o ìtẹ̀rú tó lè bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé èmi àti Akadip lè ríra wọ́n náà kí wá ní ìwọ kìíní kan bọ̀ ẹ má bínú iṣẹ́ ọjà ni wàhálà ìtàlá ẹ má bínú torí Ọlọ́run mo ń ṣe lé on behalf of àwọn fans Akadip home and abroad gbogbo nǹkan tí mo sọ sínú fídíò yẹn ọ̀rọ̀ bínú lásán ni o ọ̀rọ̀ bínú kò rí bẹ́ẹ̀ o kò ní bàjẹ́ fún gbogbo wa o ẹ ṣé mo dúpẹ́. àwọn àgbàlagbà máa ń pòwe kan wípé ẹyẹlé ní bẹ́ẹ̀ tán bádìyẹ bá bẹ́ẹ̀ tán ilẹ̀ àfàyà ẹ wá gbà kan tí Aládò sọ síwájú apology ìwọ yìí lọ sọ̀rọ̀ wípé Akadip wọn ò ṣe gbó tí wọ́n ṣe torí tọ́lọ́run ó níbi tí wọ́n tún gbowó ó tún wá sọ̀rọ̀ pé ọba yín olórí burúkú yẹn gan ẹgbọ́ lẹ́nu ẹ̀ náà. gbogbo owó tẹ́ ń gbà lọ́wọ́ àràbù tẹ́ fi ń ba tiwa jẹ́ nílẹ̀ Yorùbá mo ò sí nínú ẹni tẹ́ di threatening gbogbo a máa sue fún defamation of character mi ò pààyàn mi ò dẹ̀ dùn fàdíyà tó bá sue mi fún defamation of character a máa jọ pààyè ní kóòtù ni olóṣì lẹ́lẹ́ alẹ́ mọ́ Akadip ẹ̀yin náà ṣe gbogbo tẹ́ ń ṣe nítorí tẹ́lọ́run torí bẹ́ẹ̀ ń gbowó látòkè ìní nǹkan tẹ́ ń ṣe ọba yín náà ọba olórí burúkú ó ní pé àwọn kan dọ̀bálẹ̀ fún ẹlẹ́bọ àwọn ẹlẹ́bọ yẹn náà ló tún lọ sóde wọn ọba ń lọ sóde ẹlẹ́bọ àwọn tó mọ̀ pé ẹlẹ́bọ ni ó dẹ̀ ń lọ sóde wọn ó dẹ̀ ń bá wọn ṣe ṣé wọn náà kì í ṣe ẹlẹ́bọ bẹ́ẹ̀ ẹ fẹ́ ṣòfò ni ṣé bí wà ní ẹ̀dẹ̀ lítírẹ́tì ni. ẹ má ṣe báyẹn mò ń fọ́ fún gbogbo orú nǹkan báyìí tẹ́ bá fẹ́ bá mi fa ẹjọ́ tẹ́ bá fẹ́ ṣe kéèsì lé mi lórí ẹ sọ yí pé bóyá bàbá Ládò dó fàdíyà o bàbá Ládò pààyàn
àwọn ayé máa padà lẹ́yìn mi wọ́n mọ̀ pé nǹkan yẹn kò ń ṣe nǹkan táwọn lè dá sí. Ẹ wá ní defamation of character. Alado should also prepare for a legal case. Legal case olórí burúkú wo wàá gba lọ́ọ̀yà máa gba lọ́ọ̀yà ṣe wá di ẹ fẹ́ ṣòfò ni. Ṣé mo ti wá kéré nínú Ìbàdàn tí mo wà ní. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àwọn Yorùbá máa ń pò yí pé abánidá kan wọn kì í bá ní débẹ̀ o. Ẹ rí i pé Alado jáde ó lóun ṣe apology. Ǹjẹ́ apology tó ṣe yẹn ṣó ti wà accept? A ṣàlàyé lórí ẹ̀ nísìn. Ó ṣe fídíò lánàá wípé ó yàkàyàkà Akadip dáadáa ọ̀tẹ̀rẹ̀ lọ́rùn. Ẹ rí i pé mo ti pílẹ̀ gbọ́ láti jọ gbọ́. Ó tún yàkàyàkà ọba ìlú wọn ṣé wọ́n fẹ́ ṣe eré ní àbólé burúkú ni wọ́n ni. Ó ti di pé ìwọ náà ti ń wo ilé tí wọ́n ń pè ní correctional center lọ́kọ̀ọ̀kan báyìí ọ̀fẹ́ débẹ̀ ó sọpọ̀ ní lọ́ọ̀yà wípé Akadip gba lọ́ọ̀yà ẹjọ́ gba lọ́ọ̀yà. Aláàkọ́bẹ̀rẹ̀ ni pé títí ò kì í ṣe alákọ̀ọ́kọ́. A ti rí babaláwo tó ti bú Akadip tó bú bàbá Akadip tó bú àwọn fans Akadip. Ìgbẹ̀yìngbẹ́yìn babaláwo yẹn padà ṣe apology video Akadip foríjì o. A dẹ̀ ti rí mùsùlùmí gan tó bú Akadip tó yẹ̀yẹ́ Akadip tó bú ìran Akadip tó bú gbogbo ẹbí Akadip. Ìgbẹ̀yìngbẹ́yìn Akadip foríjì. Àìmọye àwọn èèyàn bẹ́ẹ̀ ṣé ẹ rí tá a bá máa lòfin nílùú wa yìí kò ní bẹ́tà tó. Nísìn ọlọ́ọ̀ṣẹ́ Akadip ọ̀ṣẹ́ apology video wípé fídíò tó ṣe lánàá wípé wọ́n gbọ́jà sọrí pé ọgbẹ́ ọjà yẹn gan tó fi ń sọ̀sọ̀kúsọ sáwọn èèyàn láwùjọ ìjọba gbọ́dọ̀ ṣèwádìí ọjà tó gbé Baba Alado. Mo sọ pé ẹyẹlé ní bẹ́ẹ̀ tán bádìí ẹ bá bẹ́ẹ̀ tán débi tó yẹ kó tán dé ilẹ̀ àfàyà. Ọ̀nà ọ̀ṣẹ́ apology video tó ṣe tó fi tàbùkù bá Akadip tí dìdí tiẹ̀ o. Ẹ wo ẹgbẹ́ mi dáadáa ẹ ti pé kíní yẹn ń roll ẹ wo fídíò tó ṣe ní àná nìyẹn o. Ẹ wo èyí tó ti wò 8,000 viewers plus àwọn èèyàn dẹ̀ ṣe ń wò lọ. Ọlọ́run ló wá mọ iye àwọn èèyàn tí wọ́n ti lọ ká fọ́nrán yìí láti lè fi bá Akadip jà lẹ́ẹ̀lẹ́dẹ́gbẹ́ tó bá ń ṣe lẹ́ṣọ̀ ẹ̀ kò fọ́ọ̀sì èyí láti wá ṣẹ́sìn. Àwọn kírísítẹ̀nì pèyàn sínú ẹ̀sìn wọn àyèmọye ọmọ mùsùlùmí tó ń di kírísítẹ̀n àyèmọye ọmọ yìí mọ́mùgán tó ń di kírísítẹ̀n ṣé àwọ̀ àmà wò wọ́n ràn kí wọ́n máa ká wọn lọ ní kí wọ́n máa kó wa lọ́mọ lọ. Àwa aríyàn tó wá ń pèpè sínú Islam bìlíkì mọ̀ tá à ń pè ní wisdom lè rí Akadip kí wọ́n máa ṣe lẹ́ṣọ̀ kọ́ máa bọ́ àwọn èèyàn láíláí lè rí mú jáde. Nǹkan tí wọ́n bá nu bíbélì ni wọ́n kà bíbélì dẹ̀ póríṣiríṣi ẹ̀sìn òfàjà tàbá wọ mọ́tò wọ́n á dìde gba Jésù gẹ́gẹ́ bí olúwa rẹ àtolùgbàlà rẹ tó bá wù mí màá gbà bí wù mí mo nígbà. Alado kí wà ní pírọ́blẹ̀mù tiẹ̀ torí pé ó fẹ́ tajà ọ̀hún wá viewers ó sọ pé wọ́n ti ó dà kó wọ́n flash àkáǹtì ẹ̀ kan ó lọ kí ló kàn Akadip pẹ̀lú àkáǹtì ẹ̀ ìwọ àti máa yìí gan Akadip gan ríra rí. So apology tó ṣe yìí má jẹ́ kí n tẹ̀ kò apology yìí o kò tí wà accepted kó lè lọ múra lọ́ọ̀yà tó sọpọ̀ níyẹn wípé nígbà tó dòdì fàyà nígbà tó pààyàn ẹni bá dòdì fàyà tó pààyàn làwọn fásitì tó pé eléyìí tó ṣe yìí o àpàrà lẹ́yìn ẹ̀ ó máa yẹ nísìnyí pé kì í ṣe tó bá dòdì fàyà nìkan ló dáràn. Má jẹ́ kí n tẹ̀ Baba Alado apology tó ṣe yìí o kò tí ì ní àlàáfíà torí táwọn yẹn bá máa sọ ní Akadip yẹn ó burú kò lẹ́mìí dáríjì ẹ bẹ̀rù Ọlọ́run náà ẹ jẹ́ ká máa fi ọ̀rọ̀ ká máa fi ṣú ara wa wò. Èèyàn mélòó ní Akadip bà lórúkọ jẹ́ ẹ wo Alado yìí nísìnyí ẹ wo bó ṣe kan máa ń lábùkù tó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ní pé nǹkan tó ṣe ò dá ọtún wá repeat ẹ̀ ìwà sọ pé ọjà tí wọ́n gbé ọjà yẹn wà wá pùfẹ̀ lábẹ́ òfin bó ṣe jẹ́ nìyẹn. Búbu tẹ́ wò lọ́wọ́ mi ajẹ́bí idán tẹ́ bá gbọ́ ajẹ́bí idán tó kọ̀ fáàmù tó mú yes òun lẹ́ wò yìí gbogbo ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dádì mi ẹ jẹ́ kó dùn yín dáadáa kí bọ́dì yín kó ṣe kíni kó nà ẹ jẹ́ kó dùn yín dáadáa kínú yín dùn káyọ̀ yín kó kú kó dùn yín lẹ́kọ̀ọ́ báyìí within 3 days kẹ́sì máa rántí bí wọ́n ṣe gbé yín débẹ̀ báyìí kínú yín dẹ̀ máa dádùn títì kínú yín máa dádùn yes tóbìnrin bá jẹ́ tó bá yó tó bá rántí báyìí a kò máa smile síkù ni a máa smile inú àmọ́ àdùn ohun tó lè ṣe lélẹ̀ ẹ má lọ máa lo tablet tó máa fọ yín lórí tó máa jẹ́ kí iṣan ro yín ohun tẹ nílò rẹ̀ ohun táwọn bàbá wa ti lò láti ìgbà ìwáṣẹ̀ àgúnmu máa power lélẹ̀ eléyìí ni àgbo jẹ̀díjẹ̀dí gbogbo èyí tí jẹ̀díjẹ̀dí bá ń ṣe ẹ máa sóòkè ẹ̀ sómi ni jẹ̀dí ò máa kọ̀wé o jẹ̀dí ò mọ student gbogbo jẹ̀díjẹ̀dí bọ́dì yín yẹn ẹ push it out bákan náà dẹ̀ ni àgúnmu wà
àgúnmu ó ṣe kí ni ó wà available. Mo fẹ́ gbé nǹkan kan síta ni mo fẹ́ polówó ẹ̀ fún yín. Ẹ jọ̀ọ́ bá mi share ètò yìí. Àgúnmu tẹ́ máa lò ajẹ́bíidán ẹlòmíì jẹ̀díjẹ̀dí ló pa lóko, jẹ̀dí ni ò jẹ́ kó lè ṣe dáadáa. Gbogbo ẹ̀yin tó bá jẹ́ jẹ̀díjẹ̀dí ló pa yín lóko, ẹ pè mí kí n fún yín ní phone number iléeṣẹ́ TL tí wọ́n ṣe àwọn egbògi yìí. Kẹgbẹlura kí àlàáfíà kó tó yín láyọ̀, kí gbogbo jẹ̀díjẹ̀dí yẹn kó di ohun ìgbàgbé. Kẹ́ ṣe kíni kẹ́ gbádùn ara yín, kó má fi yín ṣakọmọ, kó má gbóúnjẹ alẹ́ yín fólógbò jẹ. Obìnrin lò, ọkùnrin lò, gbogbo ẹ̀yin dáàdì tẹ́ ń ṣiṣẹ́ ẹ̀yìn, tẹ́ ń wa trailer, tẹ́ ń ṣiṣẹ́ ọlọ́dẹ, tẹ́ ń ṣe oríṣiríṣi àwọn iṣẹ́ líle bẹ́ẹ̀ yẹn, àgbo tẹ́lẹ̀ ló lè iṣẹ́ TL wà. Ẹ̀yin tẹ́ ní diabetes, 2 pack of oògùn diabetes yẹn lẹ máa lò, not 1. Àlàáfíà bá dé ẹ̀ bá gbúrú ẹ̀ mọ̀ bó ṣe jẹ́ nìyẹn. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra spiritual items, òun ni àwọn lọ́fíńdà Lady K ló ń ta gbogbo àwọn eléyìí. Ọmọ ìyá Sẹ̀lẹ̀ òun ni ẹ fẹ́ ra àwọn spiritual items, àwọn lọ́fíńdà eléyìí báyìí sí El Biraka break eli lélẹ̀ èdìdí. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní the spiritual items kiri náà wà ní wọ́n ti fi yẹn sí bíbá. Miss Paris náà wà available. So ẹ̀yin tẹ́ bá fẹ́ àwọn spiritual items ajẹ́bíidán confirm 1 ẹ pè Lady K Ìfẹ́ Olúwa show. Ẹ̀yin wá nídìí àwọn ọṣẹ àánú, ọṣẹ ìṣẹ́gun, ọṣẹ àṣeyọrí. Ṣẹ́rí ọṣẹ tẹ́ wò lọ́wọ́ mi dánwò lóbì yọ̀kẹ́rẹ́ ẹ kò máa fi fọ orí yín ni, àṣeyọrí ni. Tẹ́ bá ṣe fi fọ orí yín báyìí ẹ máa sọ ohun tẹ́ bá fẹ́. Ọṣẹ àṣeyọrí orí nìkan lẹ máa fi fọ, ẹ nídà ti fi wẹ̀, ẹ kò máa fi wẹ̀ orí ẹlẹ́dàá yín nìkan. Kẹ̀dẹ̀ sọ ohun tẹ́ bá fẹ́, kẹbẹ́lẹ̀dàá yín sọ. Ó gbọ́ nìyẹn, àṣẹ́gun ló going back. Bákan náà ẹ̀yin tí ẹ bá nídìí ọṣẹ ìyọnú, ẹ̀yin kò rí pàwọn yòókù máa ń dédé bá yín já oríṣiríṣi nǹkan burúkú kò ṣẹlẹ̀ sí yín. Ẹ wá nídìí àwọn ọṣẹ ìyọnú, ọṣẹ ìṣẹ́gun, ọṣẹ túdé lóríṣiríṣi, ọṣẹ ẹ̀bẹ̀ àwọn àgbà lóríṣiríṣi. Ẹ contact Lady K Ìfẹ́ Olúwa show. Ó pọ̀ yẹ́yẹ́, ó wà ń bí. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni. All my spiritual items products, they are very active. Trust me. Trust me. Ọmọ ìyá Sẹ̀lẹ̀ ló ń bá yín sọ̀rọ̀. Òun ni ọṣẹ ìṣẹ́gun, ọṣẹ àánú, ọṣẹ awẹ́bíwẹ́ ìpèdànù. Ẹ̀yin tẹ́ ti lọ forí kó oríṣiríṣi, àbẹ́ máa forí kó jàǹkárí wọ̀, àbẹ́ máa ń láwọn àlá burúkú. Ẹ pè mí, mo kàn kó àwọn samples síbí báyìí kí lè máa display ẹ̀ fún yín. Tó bá dẹ̀ wá tún wá jẹ́ ọṣẹ àánú náà lẹ tún wá fẹ́. Ìbùkún, ọṣẹ àánú, kówó máa wọlé, cool money, kó máa ṣe kíni kó máa wọlé fún yín. Ọṣẹ àti pẹ́fù lẹ̀ ń wò lọ́wọ́ mi fún ọṣẹ àánú. Kéèyàn bẹ̀rẹ̀ sí ní ràánú gbà, ẹ̀ ń tajà, ọjà yín ò múùfù dáadáa, ẹ pè mí kí n fún yín nìkan tẹ́ máa lò. Òun ni àwọn ọṣẹ àánú yẹn wà ní oríṣiríṣi. Ọṣẹ àánú wà, ọṣẹ awègúnwé ìpèdànù ó wà, ọṣẹ ìbùkún, ọṣẹ aṣínà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀ la ní. Tó bá tún wá jẹ́ àwọn ẹjọ́ bá mi pín ètò yẹn ní dààmú. Ẹ mọ̀ pé mi ò fi bẹ́ẹ̀ display àwọn spiritual items yìí. Tó bá tún wá jẹ́ pé àwọn òróró àánú, òróró ìṣẹ́gun, this one is for àánú, this one is for victory, ìṣẹ́gun. Ẹ̀yin tẹ́ wá nídìí gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Àbẹ́yìn jẹ́ nǹkan tó jẹ́ pé tí ẹ bá lo iṣẹ́ ò kí ń pìkì lára yín. Ẹ pè mí kí n fún yín ní course breaker tẹ́ máa lò. Iṣẹ́ máa pìkì lára yín. Ẹlòmíì kò síṣẹ́ tẹ́ lè ṣe fún báyìí, kò ní ṣiṣẹ́ lára ẹ̀. Èèyàn tó bá jẹ́rú èèyàn bẹ́ẹ̀, ẹ̀yẹ ṣáà ti pé Lady K Ìfẹ́ Olúwa show. Product tẹ́ máa lò, mo kó àwọn eléyìí sí báyìí kí n lè máa fi ṣe example. So anyone tẹ́ bá ti fẹ́ lóríṣiríṣi àwọn iṣẹ́ ó wà available. So tó bá jẹ́ ti àlákàlà náà ni oúnjẹ ojú oorun, ẹ pè mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ available. Tó bá jẹ́ ọ́ìlì náà lẹ fẹ́, lọ́fíńdà ni ẹ pè Lady K Ìfẹ́ Olúwa show. So àníbi jù bẹ́ẹ̀ lọ lórí ètò. Tó bá wá tún wá jẹ́ aṣọ, Lady K náà ló tún tà yẹn. Tó bá jẹ́ jewelries, ṣé kí n tún display àwọn yẹn náà? Video ìtìngù. Tó bá jẹ́ jewelries náà ni ó wà. Tó bá jẹ́ àwọn purse tó fà ọdún ti dé, ẹ̀yin mọ́mì mẹ́wàá rajà. Mo dẹ̀ fàsìkò mo fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ tí ń rajà ọdún. Ní agbára Ọlọ́run ọdún ayọ̀ la máa ṣe. Ẹ̀mí wá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ní rí ń gbé sọnù bí kò ṣe bí ọmọ. Wá ní bá wọn wọ àkísà kẹ́yìn aṣọ. A máa dán ni lójoojúmọ́. Ẹ wáyọ́ kò pọ́n rí, ó máa ń dán ni ní agbára Ọlọ́run. A máa yọ bí ọjọ́, a máa dán láwọ̀ ni. Ní bá wọn wọ àkísà. So gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí aṣọ òkè wà,
damask wà ready to wear, lace wà, àdìrẹ wà, skirt and blouse wà, gown wà, ṣòkòtò àtẹ̀wù wà, lóríṣiríṣi gbogbo ẹ̀ la ní bíbà yìí. Sales ọdún dẹ̀ lọ lọ́wọ́, sales ọdún Easter, ẹ mọ̀ pé Christian ni mí, so sales ọdún Easter ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. So èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè ní àjọṣe video call, so ẹ rí àwọn nǹkan tí ẹ bá fẹ́ fi owó yín rà tó dẹ̀ jẹ́ confam. Bákan náà ẹ̀yin dádì mi, aṣọ wà fún ẹ̀yin náà, jewelries wà fún yín, handchain ọkùnrin wà, ring ọkùnrin wà, èyí tẹ́ bá ti fẹ́ fine one tó ná góòdì pa, tẹ́ bá lò báyìí góòdì ló máa pè wọ́n, kò sí àní-àní níbẹ̀. Ẹ pé Lẹ́díkẹ́ Ìfẹ́ Olúwa show, a kì í gbókèrè mọ dídùn ọbẹ̀ àfi tá bá jẹ níbẹ̀. So bó ṣe jẹ́ nìyẹn. Àwọn agbádá senator wears fáwọn ọkùnrin ó wà available. Ẹ ṣeun gan, ẹ subscribe sí YouTube channel mi kẹ́dẹ̀ tán notification bell yín. Ire o.